Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Gbogbo wákàtí tí ètò mi yìí bá bá yín, wákàtí ìdùnnú ní ọ̀jẹ̀. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ká jọ kọ́gbọ́n níbi sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfètèmétè ká sẹnu wa kẹ́mú. Tẹ́nìkan bá pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi o. Ẹ wá gbọ́. Ewé kan ń bẹ àwọn àgbàlagbà ń pè ní ewé dágunró. Dágunró yìí ó pín sí méjì sí mẹ́ta. Ṣé mọ̀ pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹlẹ́gùn ń bẹ, tẹ̀tẹ̀ àbáláyé ń bẹ, tẹ̀tẹ̀ àgíríkì náà sì tún wà. Tẹ̀tẹ̀ ẹlẹ́gùn yìí àwọn míì á máa pè ní dágunró. Ìní nìyẹn, òun kọ́ la fẹ́ lò ó. Ṣùgbọ́n dágunró gangan òun wà lọ́tọ̀. Bó ọba yà á fàwòrán èèyàn hàn wá. Méjèèjì kọ́ la fẹ́ lò, dágunró pẹlẹbẹ yìí ni. Ẹ ti rí àwòrán rẹ̀, a máa ní ìtànná funfun. Débi pé tí a bá gbé ẹsẹ̀ lé tó bá gún yàn, bí ìgbà táyé fẹ́ parẹ́ mu tí ó dùn yàn wọrí. Ewé yìí àmọye nǹkan làwọn ọ̀jọ̀gbọ́n máa ń lò ó fún. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ ẹ̀sìn sílé. Àmọye nǹkan ló wúlò fún wọn, ṣùgbọ́n a kọ́ kọjá lára rẹ̀ tí ó jẹ́ pé ení. Ẹ lọ wá ewé yìí, ẹja èyí tó bá ti yọ ìtànná funfun yẹn òun la nílò, pẹ̀lú ẹ̀rùn alámọ̀. Tẹ́ bá ti wá méjèèjì ẹ gún papọ̀. Ẹ fi ọṣẹ dúdú kó tàbí ọṣẹ Ghana, ó tán. Ẹ̀yin abiyamọ o, ẹ máa fi wé àwọn ọmọ ìkókó, pàápàá ọmọ tí bá ń gbóná eyín. Tọmọ tí ń gbóná eyín bá ń wẹ̀ ẹ́, tó bá rẹ́rìn báyìí eyín ni ó máa jáde lẹ́nu ẹ̀. Ọṣẹ eyín tó dájú ni. Ọṣẹ kí ni mo pè é? Ọṣẹ eyín ọmọdé tó dájú ni. Bóyìnbó ti ṣe teething powder, bẹ́ẹ̀ làwọn bàbá wa náà ní sáyẹ́ǹsì Yorùbá tó jẹ́ ọgbọ́n àtinúdá tiwọn. Ọmọ mi ń bẹ wọn a máa bú ìsàlẹ̀ àgbọ̀n fún. Ẹ rí oríṣiríṣi ni ọṣẹ rẹ̀. Nínú èyí tọ́lọ́run fi mọ àwa òun la fi lẹ̀ yìí. Ọ̀pọ̀ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n lọ kánrin. Ẹ lọ dán wò, kò ní pa yín lórí. Ẹ lọ dán wò, yóò jẹ fún yín. Wọ́n tí wọn náà bá ráǹfààní torí fídíò yìí, má dé mọ́lé. Jáwọn èèyàn jàǹfààní rẹ̀. Àìbá mọ gbogbo àwọn ètò tá a ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́. Ó wù yín ká bá yín ṣe ń bẹ̀, á bá yín ṣe. Tẹ́ bá ti pe nọ́mbà mi dàrẹ́ẹ̀tì tí ò lọ, mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà o. Mo ti kọjá sí orílẹ̀‐èdè ibòmíì. Ṣùgbọ́n mo fún yín ní nọ́mbà méjì, nọ́mbà Nàìjíríà kan pẹ̀lú nọ́mbà orílẹ̀‐èdè Benin. Ẹ má wò pé bóyá àbí ńgbà mo ti fi ti Benin lẹ̀, Benin ni mo wà o, kò lè má sí ń bẹ̀ o. Mo lè wà ní Côte d'Ivoire, mo lè wà ní Burkina Faso tàbí kọ́ńtírì míì. Ṣùgbọ́n tẹ́ bá pe ti Benin yẹn yóò wọlé.
tẹ́ ẹ bá fẹ́ pé tibẹ̀ náà ẹ pè mí lórí wásáàpù Nàìjíríà lágbára Ọlọ́run yóò sọ̀rọ̀ sókè ìyẹn náà dúró bẹ́ẹ̀. mo fẹ́ bẹ̀ yín fún ẹ̀bẹ̀ kan. tẹ́ ẹ bá bẹ̀ wá ń ṣẹ́tẹ̀ bá ní ká bá yín fi mọ́tò gbé ẹ̀yin lẹ́sàn-án rẹ o. bákan náà tẹ́ ẹ bá ní DHL lẹ́fẹ́ fi gbé bí ọ̀rọ̀ wà gan ni mo dé yìí. ṣe rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí bóyá bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àwọn DHL wọ́n ṣe nǹkan kan fún wa tó sì jẹun tó dùn mí díẹ̀ bóyá tibí tá à ń lò ní. ṣàdédé a kó iṣẹ́ débẹ̀ price list tí wọ́n gbé lé wa wájú gan-an kódà mi ì tiẹ̀ mọ́ mo lè sọ fáwọn tó níṣẹ́. ìgbà tó jẹ́ pé owó iṣẹ́ tí wọ́n san owó iṣẹ́ ẹlòmíì ọjọ́ 100,000 lọ ẹni yóò fi 250,000 gbé ṣé wọn ò ní pa gan ló kùrọ̀. bí dààmúdààbò yẹn sá pọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní pé oríṣiríṣi àwọn èèyàn pé ẹ gbà mí o ọ̀rọ̀ yìí ò yé mi o báyìí ọlọ́run sá ní àwọn èèyàn líǹkì mi mọ́ head office láti head office àti dínà rókòdòrò kò rí bẹ́ẹ̀ o bó ṣe lọ rèé ọ̀tán. ìwọ tó o bá fẹ́ ká bá fi DHL gbé torí pé àsìkò ìgbà tí wọ́n gbé IB fún wa yẹn tá a ti mọ ọ̀nà head office ṣé àwọn pẹ́ni tí a bá fún ní IB yóò ká ọ̀kẹ́ yóò ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ òun ni. àwa ẹ̀ sì mọ nǹkan kan nípa DHL mọ́ tí wọ́n ní kí wọ́n scale ẹ̀ kí wọ́n sọ fún wa pé iye báyìí ni àmọ́ ń pa rẹ̀. ṣùgbọ́n gbọ́ ọlọ́run tí ni wọ́n líǹkì wa mọ́ head office ọ̀tán ọ̀rọ̀ bùṣe àti rìnà rí òkodoro. so ẹ̀yin tẹ́ bá fẹ́ fi DHL gbé nísì ẹ̀yẹn ṣe báyìí. tó bá sì jẹ́ pé ẹ bá ní ìyàn tí ọ̀wá bá yín gbà tàbá ti parí iṣẹ́ yín ọ̀yá á gbé lé wọn lọ́wọ́ wọ́n lọ́ọ́ bá yín sẹ́ndì ẹ̀ ọ̀tán. nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. ẹ jẹun fún yín nìkan sí +234 81 33 155 111. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí +234 81 33 155 111. ẹ jẹun fún yín ní nọ́mbà àbẹ̀nẹ̀ kan +229 54 65 1928 +229 54 65 1928. ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ìlú Ìkòròdú ni mo fi ṣe gbùgbé òjò bẹ́ẹ̀ lọ. tọ́ àdúgbò mi ní Kútọ́nù tó wà bá sá ti dédé gàkàn níbi ẹ̀yìn Túndé Motors níbi ẹ̀yìn ọjà Adégàkàn wọ́n bá ti pa aago mi àdìrẹ́ tiẹ̀ wọlé mo sì jẹ́nu yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o dára fún wa o. gbogbo ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin ẹ kú ojú lọ́nà mi bá ti dé Benin láàrin ijọ́ mélòó kan èmi kọjá lọ sí Côte d'Ivoire ẹ̀yin ará Côte d'Ivoire ẹ kú ojú lọ́nà mi níbi tí mò ń dé sí ní Côte d'Ivoire sóde sí Makassi àbọ̀bọ̀ ibẹ̀ ni mò ń dé sí adára fún wa o. mo tí ò já fi nọ́mbà Abidjan lẹ̀ tẹ́ bá ti rí bí tètò bá ti parí ẹ rí nọ́mbà mi lórí YouTube ti t'Abidjan máa fẹ́ ọ̀kan lẹ̀ mẹ́ ṣùgbọ́n tẹ́ bàbá mi sọ̀rọ̀ orí nọ́mbà Nàìjíríà 3298 3298 yẹn òun ni ká máa lò ayé wa o kò ní yẹ ẹ lẹ́ o ire kàbí.